kò sí ojú àánú fún ẹni tí ò bá fẹ́ kí Yorùbá nation kó ṣeé ṣe. Kò sójú àánú o lásìkò yìí fún ẹnikẹ́ni tí ò bá fẹ́ kí Yorùbá kó dúró lọ́tọ̀. Eléyìí ọ̀rọ̀ Ladie K, ẹni tí ó jẹ́ ṣe pé ó ń sọ̀rọ̀ ní ìgbà tí ó rí bí wọ́n ṣe dìbò ní ìlú Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì láìpẹ́ yìí, tí ó rí táwọn ọ̀pọ̀ èrò tí wọ́n tú jáde ó pé kí ni ìdí abá èyí tí ẹ fi lọ ń dìbò ńgbà tí ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ sọ pé ẹ fẹ́ kí Yorùbá dúró lọ́tọ̀, ẹ sì tún jáde ẹ tún lọ ń dìbò fún àwọn jẹgúdújẹrá, àwọn tí wọ́n fẹ́ ìlọsíwájú Yorùbá, gẹ́gẹ́ bí a ṣe ń rí ìkọlùkọgbà tí wọ́n gbé ìgbésẹ̀ kankan. Ó ní ẹ wá rí i pé ó yẹ ká bá ẹran wí tábà bẹ́ràn wí. Ó ní gbogbo ìwà yìí ìwà burúgbà ni. Ó ní kílẹ̀ rí gbà gan-an. Ó dà kílẹ̀ rí gbà nílùú olómìnira tí ó ti wà bíi 60 ọdún ó lé méjì. Kí ni àǹfààní tí ó ń jẹ́ àǹfààní fún ọmọ onílùú ní orílẹ̀-èdè yìí, àbí bí àyà tí a jẹ́ kí là ń rí gbà ń bẹ̀? Àwọn tí wọ́n lọ léèwé wọn ò kúkú rí kan yà sí níbi iṣẹ́. Àwọn tí ó jẹ́ ṣe pé wọ́n kọ́ṣẹ́, kò síná kò sómi kò sí ohun tó jẹ́ ohun mèremère tí a lè fi ṣe tó lè jẹ́ ayédèrùn fún kó wa. Ẹ sì tún jáde ẹ̀ ń dìbò, ẹ mú ọ̀rọ̀ Yorùbá nation yìí ẹ mú lókòókòdùn. Ìbáṣepẹ́ ẹ mú lókòókòdùn ni ṣó yẹ kẹ́ tún máa jáde kí ẹ tún lọ máa gbowó dìbò, kẹ́ tún máa dunnú wípé àrówó àdìbò. Ó ní eléyìí ìṣẹ́ pọ́nbélé ló wà lára gbogbo àwọn èèyàn tí wọ́n jáde tí wọ́n lọ ń dìbò tí wọ́n sì ń gbowó dìbò. Ó sọ̀rọ̀ tó pọ̀, ṣùgbọ́n kí ẹ lè gbọ́ yé dáadáa ìfọ́nrán tí mo fi wọ̀nyí yìí, ẹ jẹ́ ká jọ gbọ́ kẹ́ gbọ́ ohun tó ń sọ níbẹ̀, kẹ́ lè mọ̀ ohun tó rò lérò tó fi ń wí tata tó fi ń sọ irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí. No more mercy in Yoruba land. Kò sí ojú àánú mọ́. Tí àwọn ìran kan bá wà tí wọ́n ya, ìfẹ́ máa ṣépè tó rọ́mọ Ọlọ́run ni mí, but màá máa fún yín díẹ̀díẹ̀. Tí wọ́n ya ẹranko èèyàn, ẹ jẹ́ ká jẹ́ kó yé wọn wípé àwa ò ní gbà fún wọn láti jọba àbí láti bà ilẹ̀ wa jẹ́ àbí láti bà iṣẹ́ ọwọ́ wa jẹ́. Number one, ẹ̀yin tẹ́ pera yín ní warrior, ẹranko ni yín. Ṣé rí gbogbo yín ẹ mọra yín, gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ yín warrior, ẹ̀yin ẹranko tẹ́ pera yín lákọni. Àwọn tó ń ká mi lápákò ló ń ká mi lápákò. Àwọn abiyamọ gidi tí wọn ò bẹ́ lọ́hùn kí n sọnù, tí wọn ò bẹ́ lọ́hùn kí n dẹni àwátì ní ilẹ̀ káàárọ̀ oòjíire, àwọn ló ká mi lápákò. Mo ju update kan síta ní some months ago nípa idiot kan coward tó lóun lọ́mọ ogun billion, òun lọ́mọ ogun 30,000. Update yẹn bí mo ṣe jù síta báyìí, mo mọ iye àwọn kan tí mo gbà láti Amẹ́ríkà láti ọ̀dọ̀ àwọn bàbá mi tí mi ò jẹ́ kó yan wọn kéré, tó yẹ pé wọn gbọ́dọ̀ sọ fún mi pé Ladie K stop, kíní mi ní stop. If not so mi ò bá ti bọ́ta wá ṣe ṣòfò ẹni yẹn, mi ò bá ti tú àṣírí ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kúlé Bánkọ́lé lórí kí kúkú la orúkọ ẹ̀kẹ́ kúkú máa gbọ́ báyìí. Bánkọ́lé Felix, ẹ̀yin tẹ́ bá rí update mi yẹn tí mo jù síta fún, ẹ wá rí pé mi ò padà sọ̀rọ̀. Ẹ rí pé tí má ti ní mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn èèyàn, mi ò ní padà sọ mọ́. Ó wá dà pé kòríta tá dé dúró yìí kò sójú àánú mọ́, kò sí wẹ̀dẹ̀wẹ̀dẹ̀ mọ́. Mi ò ní ju update síta fún yín mọ́. Màá ti ṣe wèrè fún yín. Mi tí màá gba call, màá ti ṣe wèrè fún yín dáadáa, màá ti bá fẹnu bà titi yín jẹ́. Weapon burúkú tí mo ní lọ́wọ́ yẹn, màá ti fi bà ayé yín jẹ́. Weapon ẹnu mi, màá ti fi bà ti yín jẹ́ lórí social media. Káwọn dádì mi tó bá mi wí nínú ilé pé Ladie K ò bá má ti sọ̀rọ̀, ò bá ṣe sùúrù. Torí most of the time tí bá ti lè ní mo fẹ́ sọ̀rọ̀ nípa lágbájá báyìí, call máa ń pàdé call fún mi ni. Wọn kì í jẹ́ kí n gbádùn. Èmi ò dẹ̀ ń ṣe ọmọ tí wọ́n kọ́ tí ó gbẹ̀kọ́. So mi ò ń lè sọ̀rọ̀ mọ́. Òun ni ò jẹ́ kí n ti bọ́ta kí n wá bá Bánkọ́lé wí. Máa bá ẹ wí gidi pẹ̀lẹ́nu mi. Màá bẹ́ ẹ wí ọ̀sẹ̀ kan ò ní jẹun níbikíbi tó bá wà. But kí ni mo fẹ́ ṣe? Wọ́n ní kí n má ṣe bẹ́ẹ̀ fún ẹ, kí n fi ẹ́ sílẹ̀. Àwọn màmá bíi méjì kan náà tó bá wo show mi, wọ́n mọ̀ fún àwọn ni. Àwọn náà pè mí. Wọ́n láwọn rí update tí mo jù síta fún Bánkọ́lé kí n jọ kí n calm down. Now my question now goes to you people. I could remember when this nuisance came online. Tó ń fọ́ fún yín, tó ń ṣa igi pápá kiri inú site. Mo ní enough of
things tí mo lè kó bọ́ síta nípa ti ẹranko yìí ẹ̀yin tẹ́ ń support ẹ̀ tẹ́ rò bóyá àwọn kan hate ẹ̀ ní nobody hate anybody but tí ẹ bá ṣe nǹkan tí ò dá ẹ jẹ́ ká sọ ṣé ojú gbogbo yín ti já sìn election Èkìtì báwo ló ṣe lọ báwo lẹ ṣe gbádùn ẹ̀ sí ládùúgbò yín báwo lẹ ṣe feel báwo lẹ ṣe feel ṣe enjoy ẹ kò jẹ bí indomie ẹ kò jẹ dáadáa bí ó sọ fún yín nígbà yẹn gbogbo àwọn sísítà mi alálùbáríkà tí mi ní wẹ́nikẹ́ni tì nínú gbogbo wọn bọ́ síta wọ́n sọ fún yín pé ẹ má fall into this nuisance trap ẹ believe bó tilẹ̀ jẹ́ pé tí bá ní kí n sọ̀rọ̀ kò sójú àánú mọ́ ẹ̀yin èèyàn máa tró èébú sáwọn kọ̀ọ̀kan náà àwọn sísítà mi nítorí pé kí ni ẹranko kan wà lára wọn mo mọ ohun tó fojú mi rí lórí ọ̀rọ̀ Bánkọ́lé ní ohun tí mi ò mọ́wọ́ tí mi ò mẹ́sẹ̀ òun nìjà èmi àti ẹ̀ ò ṣe parí dèní lẹ́ni tí ò dẹ̀ lè parí tí Jésù máa fi dé that is my own tí ò lè parí tí Bánkọ́lé pa àwọn rọ́gà bàtàràbàtà mọ́ mi ohun tí mi ò ṣe mi ò mọ yálà ìyá olórí burúkú ẹ̀ rí ó sọ títí títí ó lèmi àtòun fẹ́ra ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ lẹ́ni tèmi àti òjọ ṣe ẹ̀ lórí mi tí màá gba kọ́ ẹ máa pè wọlé ẹ ṣàjọ ẹ kò fún mi ní short time kí n fi kọ́kọ́ sọ tẹnu mi torí ara ń kan mí kò sáànú mọ́ nílẹ̀ Yorùbá ń sẹ́yìn tẹ́ bá lọ ń ṣe àánú ẹ fẹ́ kú sọ́wọ́ Fúlàní ni. A lot of people were talking so different type of things pé ọjọ́wọ́ ẹ̀ ní mẹ́sáyà táwọn nìyẹn nígbà tí Ìgbòho ti wà níbi tó wà mo fi gbogbo ẹnu sọ fún gbogbo ẹ̀yàn ọmọkọlẹ̀ káàárọ̀ oòjíire lẹ́nu wípé kò sí ẹyẹ tó lè ṣe bí ọ̀kín nígbó kò sí akọni kankan for now tó lè dàbí Ìgbòho fún yín nílẹ̀ káàárọ̀ oòjíire either you like it or not ẹ wò mí kẹ́ tún mi wò kò sí wèrè ni wọ́n ìtọ́ bá bọ́ta nísìn tó bá sọ fún yín pé kinní kan pé yẹ ṣe kinní kan olórí kò rí ni ẹ mọye tí wọ́n gbà lọ́wọ́ ti tèmi ní tọ́lọ́ fẹ́ ṣiṣẹ́ oyin wọ́n gbà lọ́wọ́ àwọn ìyá oníyà tí mo kó sínú group mo mọye táwọn ìyá àwọn bàbá wọn yẹn tí wọ́n dá tọ́lọ́ fẹ́ ṣiṣẹ́ oyin tí wọ́n ṣe nothing Bánkọ́lé bọ́ síta ó sọ gbogbo ẹ̀ gbogbo yín ẹ gbá tẹ̀lé lẹ́yìn ẹ bẹ̀rẹ̀ sí ní fáyà àwọn kọ̀ọ̀kan ẹjọ́ torí Ọlọ́run Bánkọ́lé ó sì máa jẹyẹ lọ́wọ́ mi ẹ bá mi tàgẹ̀ look at my face ìgbà ló máa ń pa ẹnìkan kì í pàwò gbogbo fáìlì ẹ tó wà lọ́wọ́ mi èmi Olúwakẹ́mi Ìfẹ́ Olúwa mò ń gbé bọ̀ wá sórí mídíà dẹ̀ ní òní jẹ́ tán mo mọ̀ọ́mọ̀ mi ṣe prógráàmù lánàá ni mo fẹ́ wo election Èkìtì àná bó ṣe fẹ́ lọ ó wá lọ successful mo rẹ́rìn mo ní kò wá tán bí àwọn tó láwọn ti rí mẹ́sáyà tuntun gbà tí Ìgbòho ti wà níbi tó wà àwọn tó ní ẹṣẹ́ ńgbà tí Ìgbòho dẹ̀ ti ṣe kíní kan kéèyàn kan má dìde fáwọn ọmọ ẹjọ́ ẹ̀yin dà lọ́jọ́ tòní pẹ̀lú gbogbo àwọn wọ́ríọ̀ wèrè tẹ́jọ́ kóra yín kiri bí ẹnikẹ́ni bá wá bá yín pòun wọ́ríọ̀ kan ẹ ṣépè fún if you call yourself a warrior go outside and fight let people see what you are doing èèyàn ló máa yìn ẹ̀wọ̀ kan ló máa yìn rẹ̀ wèrè ń ṣagi pápá kiri igi pákó ó ń ṣàkiri nínú gbó ó wá ti dírámà orí burúkú dírámà òfòkò ní kùnù fún ẹbí tó bá wà mò ń bọ̀ mí ti dé ẹ̀yin òbí mi ẹ má bínú ẹ̀yin tẹ́ bẹ̀ mí pé kí n má sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ ẹ mọ̀ pé Àgídé ti sọ fún mi báyìí mo kàn mí sọ̀rọ̀ so mo tọ́jú ẹ̀ di kọ́ ṣe ra election àná ó dẹ̀ ti ṣe lọ báyìí ẹjọ́ àtijọ́ tí Ìgbòho ti jáde èwo ni yín ló gbọ́ bá débi kọ́lé olè ọ̀fọ́n oníjìbìtì olè aláyé bàjẹ́ ẹranko játijàti tó pèrè léèyàn ò ní jẹ́ tán now ẹjọ́ ẹ máa dárúkọ àwọn sisters mi yẹn bí ẹ fèmí àti wọn sílẹ̀ tèmi àti wọn bá níjà yanjú ẹ indoor èyí tó bá dẹ̀ gbà kí n gbé wá síta má gbé síta ẹ má bu any agitators because we are all trying our best àwọn wèrè ṣebí òun lèmi náà sọ fún yín pé wọ́n ti gbé mi náà mọ́ra rí kí n tó wá sí Nàìjíríà ó níye tí àwọn gúrùpù mi ń dá owó oyin owó gbá tí àárí kankan kò ní yẹ gbogbo ẹ̀yin tẹ́ pera yín lákọni yẹn tẹ́ ṣe kankan so ẹ fi side yẹn sílẹ̀ a máa treat ẹ but ẹni tó bá ti bíire come on social media wá display oògùn àbí kó wá ja ẹnu àfi kémi Lady K kí n má rí fídíò yẹn lókù ni mi ò ní fún yálà ìyá àti wọn dé wọn bá bá ńlá kú ẹ jẹ lẹ́yìn wèrè yìí nígbà mo wà l'Ábùjá ṣe ni mo rò bóyá wọn máa padọ́ lọ
pẹ̀lú sẹ́ẹ̀lì tí mo wà máa gbọ́ pé president office ń jóná láì mọ ẹni tó sọná sí àṣẹṣe làwọn olórí burúkú sá lọ wèrè wọn sá kúrò nàìjíríà ni wọn dúró láwọn olófò ọ wá rí pé gbogbo ẹ ti wá rọlẹ̀ sí i ọ wá tún yọjú bọ̀ ọ tún wá fi búrẹ́dì kó àwọn èèyàn lọ́bẹ̀ jẹ ó tiẹ̀ tó bá ń kọ́lé yẹn ìyẹn jẹ ṣége owó lọ́wọ́ àwọn ará diaspora kakulu fún ẹ wèrè kan náà mo sì forúkọ bò yẹn láṣìírí ìyẹn ṣe títí ó gbowó odidi ẹṣin 1.8 million lọ́wọ́ obìnrin wípé òun fẹ́ẹ́ fi ṣètùtù sílẹ̀ yorùbá kò ní dá fún gbogbo yín pẹ̀lú ètùtù wèrè yín tẹ́ ṣe tí ó jẹ́ ká láwọn gúrùpù mi lọ fúnra mi máa tún lọ bá àwọn group member Ladie K support group ẹ jọ wọn lọ fẹ́ ṣe nǹkan bá fẹ́ ṣe nǹkan báyìí àwọn yóò níyà nínú òtútù àwọn bàbá oníbàbá nínú òtútù tí wọ́n ṣe wípé káyé ẹ̀yin tẹ́ wà ní location 9 sùn ayé tí wọ́n ti rójó ti ráyè àwọn ará ìlú òyìnbó ní ìṣòro yes gbogbo ẹnu ni mo fi sọ ẹ̀yin tẹ́ wà ń lé lórí burúkú lẹgi mọ́ yín tó fẹ́ bá yín yọ sọnù kó má bàa dégbò ayérayé sínú ayé yín kó má dégbò àdá ìjìnà ságọ́ ara fún yín òun làwọn tó wà ní òyìnbó ń ṣe fún yín síbẹ̀ tí wọ́n ń lu àwọn ẹni ẹlẹ́ni ní jìbìtì ẹ̀ ń gbá wọn lọ́tún ẹ̀ ń gbá wọn lósì ẹ̀ ní jẹ́ tán lọ́wọ́ mi kò sójú àánú mọ́lẹ̀ yorùbá nísìn òun nìyẹn ẹ wo tó táwọn biafra ń pa ṣẹlẹ̀ yìí tẹ́ bá ṣì lọ ń ṣàánú anybody ní orí ọ̀rọ̀ yorùbá nation yìí ní ilẹ̀ yorùbá yìí tí n bá sọ fún yín pé ẹ máa kú ni mo sọ yẹn ní koríta tájọ dé dúró yìí anybody ẹ gbọ́dọ̀ ṣàánú mọ́ shine your eyes ẹ bọ́ síta ẹ kó fún wọn ní gbígbóná gidi wèrè tí wọ́n pàfọ́ọ̀mù ní ilẹ̀ yorùbá lánàá ìjẹ́ wọ́n lè pàfọ́ọ̀mù rẹ̀ nílẹ̀ yíbò ṣé inú fún ọkàn fún ọkùnrin máa jẹ́ kó jáde ni ẹ̀yin tíṣẹ́ ti bá yín mulẹ̀ bí ẹ̀gbẹ́ṣú ẹ wo gbogbo àwọn tó lọ dìbò lánàá ẹ ti rí pé àwọn táyé wọn tó ti ru ayé wọn pin ni pé wọn ò lè jẹ́ èèyàn mọ́ láyé wọn títí tó yọ máa fi kú àwọn ló lọ dìbò lánàá àwọn táyé wọn ti ṣá málámálá tó ti tán fún wọn táwọn tó wà nílùú òyìnbó tí wọ́n sọ fún yín pé kẹ́yìn náà gbègbè ayé ìrọ̀rùn kí nàìjíríà náà dàbí abroad èló ló fún yín fún ìbò tẹ́ ń dì ẹ mọye tó yẹ kí citizen máa gbà lórílẹ̀-èdè táwa yìí kí lẹ benefit nílùú tẹwà for good 62 years what do you achieve in your country what are the benefits tẹ́ ń gbà ní ìlú yín nothing you receive nothing Big Daddy you receive nothing ìpọ́njú lẹ́ ń receive ìkorò àìlè jẹun dénú ẹ lè fọwọ́ márùn jẹun kọ́kàn yín kó balẹ̀ ẹ lè rìn kẹ́yìn fáńdá ẹ lè gbatẹ́gùn àlàáfíà sára òun rẹ̀ àǹfààní ni bí mo ṣe máa mu tíra ní tí máa fi fẹ́ra mò ń sun omi bí mo ṣe wà yìí ni ṣé ìgbé ayé gidi nìyẹn ọwọ́ ń gbọmọ ẹdìyẹ gbogbo yín lọ́wọ́ ikú ẹni wọn jẹ́ kẹ́ rákìtàn lọ jẹ ó tiẹ̀ tú àwọn ọmọ rádaràda àwọn ọmọ òṣì tí wọ́n kóra wọn síta tó lọ ta ògo ọjọ́ ọ̀la wọn ẹ jọ̀ọ́ mo máa tún fídíò àwọn ọmọ yẹn ṣò ẹ̀yin tí ẹ bá mọ bẹ́ẹ̀ ṣe lè díù pẹ̀lú àwọn ọmọ yẹn no more mẹ̀sìn kò sí àánú mọ́ ẹ lọ díù pẹ̀lú gbogbo àwọn ọmọ tí wọ́n lọ ta ògo wọn dànù yẹn nítorí ìbò ẹ lọ díù pẹ̀lú àwọn ọmọ tó ti ro ìgbé ayé wọn pin like mother like father like children ni wọ́n ẹ lọ wo òbí tó bí wọn dáadáa òwú tíyà gbọ̀ lọ́mọ rán òun lọ́rọ̀ wọn àwọn òbí wọn ló ti ń ba ayé jẹ́ bọ̀ láti ìgbà yìí àwọn ọmọ náà ti tẹsẹ̀ bọ bàtà òṣì bàtà wàhálà bàtà ìkorò wọ́n ti tẹsẹ̀ bọ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni ewúro àwọn ọmọ yẹn wọ́n tún wá ń ṣe fídíò wọ́n ń ṣòwò báyìí mo dẹ̀ ń wò lánàá mo kàn tẹ àtúrò àtàná báyìí mo kàn ń nájà kiri lórí Facebook ni mo kàn ń wo ohun tó ń ṣẹlẹ̀ ni bẹ́ẹ̀ nínú mi ń bàjẹ́ pé ṣé ọmọ làwọn eléyìí nígbà tí àwọn tó ti tó tọ́ tí wọ́n wà òkè tí ọlọ́run fi gbogbo nǹkan tó fi dá wọn lọ́lá ẹjọ́ love like mi èyí like wọ́n máa flag mi o ẹ ti mọ̀ pé wọ́n máa ń gbá lára wọn ní tí Ladie K bá ti jáde o love like mi èyí kankan gbogbo ẹ dúró pa ni love like àti comment yẹn jọ mo ní ìdí ẹ ní dààmú no more messing ní Yorùbá land kò sáànù mọ́ kò sójú àánú mojú àánú ti fọ́ tí n bá ní opportunity àti ṣe jù báyìí lọ àti máa lọ ká wọn mọ́lé one by one mo sọ fún yín pé mi Ladie K àlọ́ máa ká wọn mọ́lé tí n bá rí opportunity ẹ̀ màá ká wọn mọ́lé màá díù pẹ̀lú wọn badly